ọpẹ́ ló yẹ kẹ́dá ó sì máa dá fọlọ́wọ́n ọba dání wáyé yálà láburú tàbí rere kò ní ṣe nǹkan kò máa yá àyè ọpẹ́. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Orúkọ mi ni Adakiru Abdullahi Alikishiwi, gbogbo yẹn máa pè mí ní Ògòkìṣí, which is Ògo Àgbáyé. So mo fi àsìkò yìí kí gbogbo àwọn olólùfẹ́ wa lápapọ̀ pátápátá, gbogbo bí tẹ́ ti ń wo àwọn Yorùbá pátápátá, because mo mọ̀ wípé Nígbà Tí TV ó base lórí Yorùbá, iléeṣẹ́ náà ò ní bàjẹ́. Àwọn aláṣẹ àtolùdarí bíbẹ̀ Ọlọ́run ní jẹ́ kí wọ́n pẹ́ dì níwájú lọ́pẹ́ bí ti ń lọ wájú, wọ́n sì máa lọ pẹ̀lú gọlọ́n wàràfànáhó kòkánà àlìyá. Nígbà Tí TV ilé iṣẹ́ ńlá, àṣà wa ìṣe wa sóhun náà gbé jáde. Gbogbo ẹ̀yin olólùfẹ́ jẹ́ ká lọ síbẹ̀ o, ká lọ sí channel Nígbà Tí TV wàràfànáhó kòkánà àlìyá. Nígbà Tí TV ẹ̀jìkẹ́gbẹ́ akágbé lọ, they are always the best.